Ọlọ́run èèyàn àwọn èèyàn gidi àwọn alálùbáríkà ẹ̀dá Ọlọ́run má ṣe kù wọ́n sórí pláfọ́ọ̀mù yìí a ti bẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú bísímìlà Ọlọ́run má ṣàjà parí ẹ̀ pẹ̀lú alihamudulilayi rọ́bìlì alámín Ọlọ́run ẹ ṣeun. So àṣẹ tí wọ́n á já àwọn ẹ̀mẹ̀ kó mo sọ lọ́jọ́ yẹn pé àti ìgbọ̀jà tán bọ̀tí lánàá a tún gba díẹ̀ nínú díẹ̀ yẹn màá tún fi hàn yín àwọn èèyàn kan wà Iyaibadan máa tó ṣe séèlì kò ń ṣe bí irú àwọn ọjà tó wà nílẹ̀ yìí wọ́n bàdì ni wọ́n ta lẹ́nu bí tó ti ń dúró de séèlì wọ́n ti kó colours tán wọ́n ti kó different colours oríṣiríṣi design wọ́n ti já wọ́n ti kó tán bí tó ti ń wò pé ó bá tó ṣe séèsì o irọ́ àwọn ọjà ilé yìí bàdì ju kéèyàn máa fi wọ́n ṣe sales lọ and more so owó yẹn gùn rẹ́rìn rárá dollar is not waiting for anybody ó ń lọ fẹ́fẹ́fẹ́ ni dọ́là náà la fi ń rajà bàbá ṣe náà la ṣe máa ta ní ṣòwò àtẹ̀mí àti yín àníjọ ṣòwò ṣọ́ọ̀tì lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin tèmi thank you for the love mo appreciate you Ọlọ́run gan bá mi dúpẹ́ fún yín mo appreciate yín ẹ ta lẹ́nu ẹ̀yin èèyàn ẹ ta lẹ́nu bẹ́ẹ̀ ṣe múnú mi dùn Ọlọ́run bá mi dùn nínú jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé mo dúpẹ́ so bí mo ṣe bá sọ lọ ṣe rí nílé ayé ta wà yìí àwọn èèyàn wa tá à ń sọ̀rọ̀ wọn yìí oríṣiríṣi ẹ̀dá ló kúnnú ayé Yorùbá tán bá ń wá ẹni tó burú jùlọ tí ò dá láyé ìran Yorùbá ni ìran lọ̀tẹ̀ níran Yorùbá ìran kẹ́nimánì ìran afẹ́ àjẹ me that I'm waiting for sale ìran lẹ̀tẹ̀ ìran afẹ́ àjẹ máfẹ́ ayó tí ń fúnni lóko dí ọ̀pẹ̀rún ṣẹ́rí you don't need to offend some people kó tó yé tiẹ̀ àwọn ẹlòmíín wà kó ṣe pé bóyá o ṣẹ̀ wọ́n àbí o ní anything pẹ̀lú wọn ṣe mọ̀ pé ẹlòmíín bó ṣe ń rí ẹ̀gan inú ẹ̀ ń bàjẹ́ èèyàn á máa gbàdúrà pé oore tọ́ta ni màmá rí tí inú ẹ̀ máa bàjẹ́ tó máa sọ pé ìwọ Ọlọ́run kí ló tó ń ṣoore fún lágbájá Ọlọ́run má ṣàìṣe fún wa irú oore bẹ́ẹ̀ ẹlòmíín ò ṣẹ́ ò mọ́ rí ò ṣe nǹkan kan fún nothing tó pa yín pọ̀ seeing you alone lásán ìṣòro ní fún kọ́lọ́n bá gbéṣẹ́ lé gbogbo àwọn ọ̀tá wa lọ́wọ́ àwọn ọ̀tá mọ́níṣe ni afàìmọ́níṣe ni aṣenitán bá ní dárò àwọn ìka ẹ̀dá àwọn tó ń fúnni lóko òdí ọ̀pẹ̀rọ kọ́lọ̀ má ṣàbà gbéṣẹ́ lé gbogbo wọn lọ́wọ́ kọ́lọ̀ má ṣàgbàdúrà títí wa kọ́lọ̀ má ṣàṣe kíni kó má ṣàgbàdúrà wa lágbàjálẹ̀ gbogbo bí tá a rokun re sí kọ́lọ̀ kó ṣoore fúnra ń bẹ̀ ẹ̀yin náà rí i pé mo gbé ṣáàtì kan mo kàn rẹ́rìn nítorí I have passed that level I don't want to know bí speaker kan ṣe fẹ́ bọ́tà tó fẹ́ ṣe ṣáàtì fún ti máa fi respond láyé lẹ́ni tó ti ṣe kíni tó ti fò òun lẹ́ni yẹn fẹ́ máa ṣẹ́wọ́ sí me I don't pass all those stuff Empress Lọ́lá ẹ̀kalẹ́ sísá mi Empress Ọlọ́lá Adéwùnmí olórúkọ mi ẹ̀kalẹ́ I don't pass that stage ṣé mo ti ẹ̀wọ́ ṣó yín gan ni àbí mo rí yín mi ráyè kọ́lọ̀ ń jẹ́ ń ráyè ara mi èmi gan mo busy dákú mo busy àwọn tó ń rajà lọ́wọ́ mi gan ń complain bá ń gba àwọn tèmi ń complain o àwọn tèmi ń fẹjọ́ sùn o wọ́n ń fẹjọ́ sùn bàjẹ́ pé Iyaibadan kì í respond ìyẹn ni màá ní pé ìwọ kan kí lẹ tún fẹ́ sọ jàre táwọn ò tí ì gbọ́n rí kí ló tún kù tí ó sọ ẹni tá a bẹ́ lórí tó ń jẹnu wúyẹ́ kí ló tún kù tí ó sọ kò sí ní tó tuntun lábẹ́ ọ̀run kò sí ní tá àti ìgbọ́n rí so ní bí kíni ẹ dákun lẹ́yìn pé kẹ́ bá ń polongo ògo ayé mi ọ̀tá ló máa ń polongo èèyàn ẹ̀ mọ́ ni àwa ti ráwọn táwọn ti polongo ayé wọn lórí social media táyé wọn bẹ̀rẹ̀ sí nínú ìtumọ̀ tó ń fún wọn ní contract of contract tọmọ yẹn ń sáìn ní contract lójoojúmọ́ àwọn tí wọn ò fẹ́ràn ọmọ yẹn tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní love ẹ̀ ọ̀tá ló polongo ayé Ọlọ́run jẹ́ kọ́ta polongo ayé wa débi ògo ọ̀tá polongo ayé mi àti yín àtàwọn ọmọ wa débi ògo wa ọ̀tá máa polongo ayé wa débi tẹ́ni tí ó máa ṣàánú wa orí ìkànnì yìí náà ni láti rí ẹni tọ́ta polongo ẹ̀ táwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàánú onítàn Ọdúnláyọ̀ Usman thank you ọ̀tọ́ta bẹ̀rẹ̀ sí ní sọ pé òun fi ń bí tọ́ka tí ń fi ń ṣe yẹ̀yẹ́ tó ti fi ń rẹ́rìn tá à ń ṣe ṣáàtì fún ọ̀tá lọ́lọ́run ti ránṣẹ́ kíni Ọlọ́run ti gbá láàánú kò lọmọbìnrin yìí yóò ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ nínú ẹ̀ ń dùn ṣìnkàn ọ̀tá mi ò bó bá polongo mi débi ayọ̀ mi ò ní nísinmi ọ̀tá ayé mi gbọ́dọ̀ polongo mi débi ayọ̀ débi ẹni tí ó ràn mí lọ́wọ́ ẹni tí ó ṣàánú mi tètè rán sí mi ẹni tí ó ṣàánú mi tètè yàn kan bá gbé ṣáàtì mi ṣe bá gbọ́ Iyaibadan kí ni kan ẹ̀mí pé ẹ̀mọ èèyàn tó máa kọ́ tiẹ̀ ni
táwọn máa kọ́ọ̀tì ẹ̀ ní táwọn máa kọ́ tẹ́lẹ̀ tí ń kọ́ọ̀tì ẹlòmíràn jẹ́ ní tiẹ̀ lọ́wọ́ ẹni tó tiẹ̀ ń pè ní Iyaibadan ní tiẹ̀ mọ́ ẹnìyàn bá dórí pláfọ́ọ̀mù Iyaibadan bó ṣe ń relé ló máa relé bó ṣe atúní Iyaibadan ẹgbọ́n ní wọ́n lè máa ń ṣe bísínẹ́sì èló lẹ́ni kí n gbé wá gan-an ẹ dákun ẹ polongo ayọ̀ mi ẹ láago gbàlà ayọ̀ sórí ayé mi ẹ jẹ́ n rí náà ẹ jẹ́ n rí náà ẹ jẹ́ n rí ṣe ọ̀tá mi polongo ayọ̀ mi débi òjé polongo mi débi ògo mi ìwọ ọ̀tá bá tẹnijá bínú ẹni tínú ẹ ń dùn tó bá ti rí mi báyìí tínú ẹ bá ń bàjẹ́ tó bá ti rí mi dákun polówó mi máa ṣe chaati lójoojúmọ́ fún Iyaibadan jẹ́ bá sinmi débi ayọ̀ sinmi débi tí ògo sinmi débi tí ẹni tó ti ń wá mi olóore mi tó ti ń wá mi tí ò mọ bí ó ṣe rí mi ọ̀tá ayé mi bá ń polongo ayé mi débẹ̀ ọláláwùláwà lákùúwátà ìlà àbílà ilẹ̀ ní ilẹ̀ zin ẹ ṣé mo dúpẹ́ yín èèyàn mi má bínú pé ṣàtẹ̀ ní àárín music.